káàsán. Ẹ káàsán. Ẹni tí bá inú mi dùn. Inú mi dùn gan-an lẹ́yìn nítorí ìbẹ̀rẹ̀ ọdún ni. Ìkọ́kọ́ tí mo bá sọ fún yín ní agbára Ọlọ́run, gbogbo ọdún yìí nǹkan ayọ̀ lájọba máa ṣe. Ó dà pé gbogbo yóò gbọ́. Àní nínú ọdún 2026 yìí nǹkan ayọ̀ la máa ṣe ní ìlú Ògbómọ̀ṣọ́. Wọn ọ̀pá yìí kan wà lóhùn ṣùgbọ́n màá gbé ọ̀rọ̀ mi ní kíkúrú, ṣùgbọ́n mo láti sọ ìdí tí bí a ṣe wà níbí ìlú èmi. Mo wà ní Amẹ́ríkà ní August oṣù kẹjọ ọdún tó kọjá. Mo dẹ̀ lọ ní oṣù keje ọdún tó kọjá. Mo lọ pàdé àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n wà ní Amẹ́ríkà. Mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n wá ṣe nǹkan ní ilé. Ọ̀pọ̀lọpọ̀ ibi tí mo lọ ègbọ́n ẹ pé àwọn èèyàn wọn kò yí ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n kò ègbè mọ́ wò pé kò nídìí láti yí ọ̀pọ̀lọpọ̀ tó bá ti yí èmi tí mo ṣe èmi dẹ̀ ní ṣọ̀rọ̀. Èmi mo mọ ibi tí mo fẹ́ kí Ògbómọ̀ṣọ́ kó lọ. Ìdí tí aláǹdẹ̀ fi fi mí jẹ ṣọ̀rọ̀ náà nìyẹn láti jẹ́ olùdarí ìlú yìí. Ó ṣe pé tí bá ń lọ sí ibì kan tí mo lọ bá ọmọ Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀, ó ṣe pé mi ò ní iṣẹ́ tí mo ṣe o, ṣùgbọ́n iṣẹ́ Ṣọ̀ún yìí òun ni olórí gbogbo iṣẹ́ tí n bá fẹ́ ṣe. So ló gbé mi lọ sí Amẹ́ríkà, mo ti lọ bẹ̀ lẹ́ẹ̀mejì. Ọdún méjì dín ní ọgbọ̀n ní 28 years, ọdún méjì dín ní ọgbọ̀n náà ọ̀rẹ́ òun mo fi dé Amẹ́ríkà. Tó kò ń ṣe pé òun lọ sí Amẹ́ríkà nítorí mi ò níbi tí mo fẹ́ lọ. Èyí tó bá débi kan fún ọdún méjì dín ní ọgbọ̀n kò sí kan tuntun tó fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ò mọ̀. Ṣùgbọ́n mo lọ rí àwọn ọmọ ìlú wa tó wà bẹ́ẹ̀. Mo dẹ̀ sọ fún wọn nǹkan tí a fẹ́ kó ṣẹlẹ̀ in the 25 years ní Ògbómọ̀ṣọ́. Nítorí Ògbómọ̀ṣọ́ tá à ń wò yìí a fẹ́ kó rí bẹ́ẹ̀ mọ́. Àṣẹ ti máa ń sọ Ògbómọ̀ṣọ́ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú north and south. Is the 5 local governments ló kàn mí. Ṣùgbọ́n north and south yìí ìgbà táwa ń dàgbà kò sí nǹkan tó ń jẹ́ north and south. Ògbómọ̀ṣọ́ kan ní nǹkan táwa ìpọ́njú mọ̀ nìyẹn. Àwọn kìíní ni wọ́n pín sí north and south. So kò sí nǹkan tó jẹ́ north and south fún mi, Ògbómọ̀ṣọ́ kan ní. Inú mi dẹ̀ dùn ní pé Oníṣàpá ó wà níbí, Ọlọ́dọ̀bọ̀ náà wà ní àbí. Kò sí nǹkan tó ti sọ fún wọn, kò sí nǹkan tó kàn gbogbo wa o. Especially Oníṣàpá, Álé Òkèlérè, gbogbo wa yìí ọ̀pọ̀lọpọ̀ bá wa níbí yìí ni àwa la níbí yìí. So kò dẹ̀ sí nǹkan tó kàn wá pẹ̀lú north and south.
Ọlọ́run kan fi Ṣọ̀ún ṣe aṣíwájú gbogbo wọn. Ẹ jẹ́ sọ fún yín o, lẹ́gbẹ́ àwọn fẹ́ wọn kọ̀ ìlú yìí ó máa lọ síwájú. Nítorí nǹkan tá à ń ṣe bí ojoojúmọ́ nìyẹn ní ìlú yìí ṣe máa lọ síwájú. A dẹ̀ fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ ìlú nítorí ní ìlú wa ṣe máa lọ síwájú nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ máa jókòó wá ní a fẹ́ di capital, a fẹ́ di capital. A nídìí láti di capital kí ìlú wa tó lọ síwájú. A bá ṣe nǹkan tí ìlú tó jẹ́ capital bá ṣe, tí wọ́n bá ń wá ìlú tó máa jẹ́ capital, ìlú wo náà máa kọ́kọ́ gbé fún àwa tó yẹ pé a ti ṣe nǹkan tó yẹ ká ṣe ní. Àwa capital ta ló mọjọ́ tí capital máa dé, ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe capital kí capital tó dé. Tó jẹ́ pé ìgbà tí wọ́n bá rí nǹkan tí a ti ṣe sílẹ̀, wọn ò ní sọ wípé ẹgbẹ́ kan wá ní eléyìí ti fẹ́ di capital. Ṣé ọ̀rọ̀ mi yé wa? Nínú ìwà wa, inú bí a ṣe ń wà, òun náà ni òun la ṣe lè di capital. Ìgbà tí mo wà l'Amẹ́ríkà, mo sọ fún wọn wípé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bíi wákàtí méjì mo fi sọ̀rọ̀. Àwọn èèyàn láti sọ pé ti tó. Nǹkan kan tí mo sọ fún wọn ní ọjọ́ yẹn, òun ni pé ẹ wo Ògbómọ̀ṣọ́ yìí ló ṣe tó. Police station méjì lèèyàn lè sọ pé wà, ìkan ní south, ìkan ní north. Ẹ wo ìlú yìí ló ṣe tó. So mo sọ fún wọn wípé a fẹ́ kọ́ at least 10 police stations sí Ògbómọ̀ṣọ́. Nítorí ìdàgbàsókè tí à ń wá ní ìlú yìí, tí ò bá sí security, kò sí ẹni tí ó máa wá fẹ́ dá ilé iṣẹ́ lẹ̀ níbí yìí. So ìjọ tí mo bá wọn sọ̀rọ̀, I need 12 ṣe. Mo dẹ̀ sọ́tọ̀, mo padà sí hòtẹ́ẹ̀lì mi. Dr. Ọláwálé ó bá wá bá mi lóòótọ́. Ó ní ọ̀rọ̀ tí mo sọ yìí nípa gbogbo ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ó jẹ òun lógún. Mo ní ṣó ń wálé ni, ó ní òun wálé síbẹ̀, ó ní bàtà àwọn parents. Ó ní òun fẹ́ kọ́ police station. Mo ní mo sọ o, police station ó wọ́n o. Ó ní bí èlò, mo sọ iye tó jẹ́. Ó ní wàá ṣe, ó ní tó bá yí jù bẹ́ẹ̀ lọ, mo ní kò ní jù bẹ́ẹ̀ lọ. That was 4-5 months ago. Ibi àjókòó sí ibi 5 months after. Ó ti kọ́ ilé, ṣe ilé alápá, ilé àbẹ̀rẹ̀wọ̀, ilé alápá, ilé àbẹ̀rẹ̀wọ̀. Ẹ wo nǹkan tó kọ́. Ó dẹ̀ fi eléyìí tó fi ta ìdúró rẹ̀ ni. Kò sí nǹkan tó fẹ́ o. Kò sọ pé òun fẹ́ jẹ chief o. Ó kàn fi ta ní ọ̀rẹ́ mi. Ó dẹ̀ ṣoṣèlú. Ibi tó dẹ̀ wà ní ọ̀hún, tí a bá jẹ́ dókítà l'Amẹ́ríkà, ìyàwó lè jẹ́ pé òun àti ìyàwó ẹ̀. Ó dẹ̀ ní wàá ṣe o. Ó ní ṣùgbọ́n wàhálà tó máa ń ní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní pé abẹ́rẹ́ sí fún wọn lówó, wọ́n á jẹ owó, wọ́n á ṣe gbogbo ẹ̀. Oníkó gbàgbé yẹn. Mo ní èmi màá fi èèyàn sí kó mú èèyàn wá. Ó dẹ̀ mú àbúrò ẹ̀ wá. Mo ní àṣẹ, wọn ò ní jẹ owó ẹ̀. Mo ní kò sí ìyẹn mọ́ l'Ògbómọ̀ṣọ́, kí la fẹ́ jẹ owó ẹ̀ fún? Mo ní we will supervise the thing. That I will personally be on it to make sure that we complete it. We completed this thing in about 3 months.
ẹ̀yin tẹ̀ ń gbé bí ẹ̀ àbí láàrin oṣù mẹ́ta mẹ́rin ni a ṣe. Ìgbà tó sọ yẹn èmi kò ní ilẹ̀ tánà kọ sí o. Ìgbà tí mo padà láti gbé ìbò mo wá bẹ̀rẹ̀ sí wò pé ọ̀rọ̀ ọlẹ̀ ẹni kan sọ pé òun máa kọ ọkọ̀ kò lè kọ sóòrù fúrufú ilẹ̀ ní láti kọ sí. A wà ní ààfin mo wá sọ mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ Onífẹ̀dẹ̀ ló sì sọ fún mi pé òun ní ilẹ̀ yẹn mo ní ẹ nílẹ̀ oníṣẹ́wọ̀n ìgbà tí mo sọ fún ọkùnrin yẹn nípa ilẹ̀ mi ò sọ owó ilẹ̀ o owó tá a máa fi kọ́ òun ni mo sọ o ó ló wà fún wa nílẹ̀ yẹn ní ọ̀fẹ́ ẹ bá mi pàtó wá. Mo ní ẹ fún wa nílẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ mọ́ ní wà ilẹ̀ èmi àti wọn a bá bọ́ sínú mọ́tò a bá wa wò bí wọ́n ní ìbí ìlú ẹ fún wa ó náà wà fún wa. Ẹni tí ó fún wa nílẹ̀ ẹni tó fẹ́ kọ́lé àwọn méjèèjì rẹ̀ o èmi kékeré ni tèmi bẹ̀ o nítorí èmi kọ́ mo nílẹ̀ mi ò dẹ̀ fún ọkùnrin yìí ní kọ́bọ̀ ní ibi o kò sí kankan tí mo fún. Àwọn méjèèjì àwọn ọ̀nà máa dúpẹ́ lọ́wọ́ wọn. Ọmọ kẹsàn kan ka Dr. Ọláwálé tí ò mọ̀. Ìta tí bá sọ̀rọ̀ ta sọ̀rọ̀ kiri a ní bàbá ìyàwó mi sọ̀rọ̀ àwọn bàbá sọ fún ìyàwó adé tí àbí ti sọ fún ìyàwó ẹgbẹ́ ẹ̀ máa bá ṣe lọ tàbá tún ti pé dọ́kítà a ní I will discuss it with my wife. Ó bẹ̀rẹ̀ sí wò pé ọlọ́run jẹ́ kó jẹ́ pé ìyàwó ẹ̀ Ògbómọ̀ṣọ́ ló ti wá ìwọ̀n tí ó bá wá látò Ògbómọ̀ṣọ́ á bẹ̀rẹ̀ sí wò pé ìnáwó kìíní yìí ó pọ̀ gan-an bí o tiẹ̀ lè sọ gbogbo ẹ̀ fún lẹ́ǹkan later ni mo sọ pé ó láti ní bọ́ọ̀lù I will discuss it with my wife ó láti ní sólà ọ̀rọ̀ àmà sọ fún ìyàwó mi àdúrà ni mo fi ń gbà yìí pé kí ìyàwó ẹ̀ má sọ yìí pé ó jí o dáhùn pé wàhálà bẹ̀rẹ̀ nìyẹn ṣé ẹ bá mi pàtó fún ìyàwó ẹ̀ ẹ ṣe lọ ṣọ́ọ̀bù Ògbómọ̀ṣọ́ lẹ́yìn náà Ìbàdàn ní ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ àwa náà la ní Ìbàdàn Ògbómọ̀ṣọ́ títí dé Ìbàdàn àwa náà la ní gbogbo ẹ̀. Mo sábà ẹgbẹ́ iṣẹ́ ọlọ́ọ̀ni yẹn sábà tó tó bá sọ fún ọkọ ẹ̀ pé kí lẹ̀ ń kọ́ sí eléyìí sí Ògbómọ̀ṣọ́ fún wípé káàbà ti lè kọ́ sí Ìbàdàn náà lè ṣe nìyẹn but ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ ẹ ṣe gan ni ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe gan. So inú yìí dùn pé a lè ṣe eléyìí fún ìlú wa lẹ́yìn ìdùnnú mi náà ni ṣùgbọ́n a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o òótọ́ ni mo sọ fún wa yẹn a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń gbé àdúgbò yìí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn fámìlì Onífẹ̀dẹ̀ nítorí mo gbọ́ nígbà kan wípé wọ́n rò pé Onífẹ̀dẹ̀ gbogbo wípé wá owó tó gbàdé àgbà kò gbà kankan kò tọ́lẹ̀ bọ́lé mi kò gbà kankan ó kọ̀ wò pé ìdàgbàsókè ìlú yìí tí à ń fẹ́ àwọn náà dẹ̀ bá wa fọwọ́sowọ́pọ̀ wípé nǹkan tí a bá ní ìlú náà ló ní nítorí ó ní iye tí wọ́n lè talẹ̀ yìí ọ̀tá dúpẹ́ mọ́ ń ṣe ní débi nípa wọ́n wò pé ó bẹ́tà fún ìlú but ẹ̀yin tẹ̀ wà ládùúgbò yìí ṣé eléyìí ò yẹ àdúgbò yìí ó yẹ àdúgbò yìí ẹ̀yin a máa rí pé ṣé ẹni tí ilé tuntun bá ti wà ní àdúgbò àwọn tí wọ́n wà ládùúgbò wọ́n á bẹ̀rẹ̀ sí fẹ́ kọ́ ilé tuntun náà ló sì máa ń ṣẹlẹ̀ ní ẹ̀ o àwọn ilé tó ti fẹ́ wó tẹ́lẹ̀ àwọn náà wò pé ilé yóò bá títì mọ́ káwọn kọ́ ilé ìtura dà fún àwọn ọlọ́pàá
ọ̀fẹ́ la fún àwọn ọlọ́pàá o a béèrè kọ́bọ̀ o nítorí ẹni tó kọ kò béèrè kankan o nǹkan tó kọ́ béèrè òun ni wípé ibi tá a bá kọ́ yìí nǹkan tèmi dẹ̀ sọ fún wọn nìyẹn pé orúkọ wọn ó máa wà lára ibẹ̀ wọ́n dẹ̀ máa rántí orúkọ wọn láíláí ni ó rò pé orúkọ wọn wà lára ibẹ̀ ẹni tó kọ wọ́n ti kọ́ ọ̀tọ́ máa fi orúkọ wọn sí ara ibẹ̀ tí orúkọ wọn máa wà bẹ́ẹ̀ láíláí ni ẹni tó bá fẹ́ ṣe project bí Ògbómọ̀ṣọ́ àákọ́rúkọ ẹ̀ sí ara ibẹ̀ àwọn tó wà lókè òkun nǹkan tá à ń sọ fún un nìyẹn kí wọ́n wá ṣe nǹkan sílé àtọ́ bá ṣe nǹkan sílé tó bá fi orúkọ màmá wa àbí bàbá wọn bẹ̀ tí wọ́n fi tì kó ṣe wàhálà fún wa nítorí ẹni tó gbé ilé ilẹ̀ ó ṣe wọ́n tún fi sólà sí ìgbà tó débi ìlú wọ́n tún fi sólà sí wọ́n tún fi bọ́ọ̀wọ̀ sí ilé tí ó yẹ pé kò ń ṣe ilé tí wọ́n tán gbé wọ́n fi ta èdè ní ọ̀rẹ́ ni ẹ bá ní pàtàkì fún àwọn èdè ọ̀tún. ẹ̀yìn tẹ̀ ń dájú bòjò nǹkan tá a sọ fún wọn nípa táǹkì ẹ̀bọ̀wọ̀ òun ní pé gbogbo project tá a máa ṣe l'Ógbómọ̀ṣọ́ gbogbo lè ta ìṣe presently àmọ́mọ́ fi bọ́ọ̀wọ̀ sí àwọn ọlọ́pàá à ń sọ fún wọn sí i òun ṣe fẹ́ yìí nìkan bọ́ọ̀wọ̀ ká ṣe síbí